ọdún ìṣẹ̀ṣe àwọn agbófinró gbàkóso gbogbo ẹnubodè Ìlọrin àti ìlú Shao. ọ̀kẹ́ àìmọye àwọn ọlọ́pàá, sífù dìfẹ́ǹsì, àwọn ọmọ ogun àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ míì ni wọ́n dúró wámúwámú ní gbogbo ẹnubodè tó wọ ìlú Ìlọrin, odò Iyemọja tó wà lágbègbè oko olówó láti rí i pé wàhálà kò ṣẹlẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn aláàfáà Ìlọrin lógúnjọ́ oṣù kẹjọ ọdún 2023 yìí. ọba ètùtù tìlú Shao, olóyè Mọ́bọ́lájí Àjàkìtìpa sọ fún Aláròyé pé pẹ̀lú bí wọ́n ṣe kó àwọn ẹ̀ṣọ́ aláàbò wá sílùú Shao, ọdún ìṣẹ̀ṣe ṣì ń lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀, ṣùgbọ́n ó bà àwọn lọ́kàn jẹ́ pé àwọn àáfàá Ìlọrin kò gba àwọn oníṣẹ̀ṣe láàyè nílùú Ìlọrin láti ṣe ọdún wọn. ó tẹ̀síwájú pé ìlú Shao ìlú òrìṣà ni, odù ìkágbèmí ni wọ́n fi tẹ ìlú náà, tí wọn ò sì lè sọ pé káwọn má ṣọdún ìṣẹ̀ṣe. irọ́ sì ni wọ́n ń pa pé ìsìláàmù ni wọ́n fi tẹ ìlú Ìlọrin. ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó rọ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak kó ya ogúnjọ́ oṣù kẹjọ sọ́tọ̀ fún àwọn oníṣẹ̀ṣe láti máa fi ṣọdún kí ẹ̀sìn kan má rẹ́ èkejì jẹ tàbí kó má sí ojúsàájú. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.